Hi everyone, welcome to my channel. Orúkọ tèmi ni Oloye Olatunji Idowu Oladeji, Sagbale tìlú Ijesa Isu Ekiti ní ìjọba ìbílẹ̀ Sekuku Ìkọ̀lé West nínú ìjọba ìbílẹ̀ Ìkọ̀lé. Mo jẹ́ Adahunse tí àwọn elédè ànàgó ń pè ní traditional medicine practitioner, bí mo ṣe jẹ́ nìyẹn. Ìtumọ̀ ẹ̀ ní Adahunse tó ń fi ewé àtegbò ran àwọn èèyàn lọ́wọ́ ní ìgbà tí wọ́n bá wà nínú ìṣòro. Bẹ́ẹ̀ ni mo ń dá olókun ara Ifá náà ni. Ìkan ni Ifá, ìkan l'Ọ̀rúnmìlà, ṣùgbọ́n a wá yà sí ọ̀nà bíi mélòó kan. Ìkin ọ̀tọ̀, olókun ọ̀tọ̀, ọ̀pẹ̀lẹ̀ ọ̀tọ̀, ṣùgbọ́n Ifá kan ni gbogbo wọn. Agbègbà náà ara ẹ̀ ni, ṣùgbọ́n odù kan ni gbogbo wọn. Odù tó bá ti dá òun náà máa ń kì fún àwọn tó bá ti wá béèrè nǹkan lọ́wọ́ Ifá. Àjogúnbá ni, torí àwọn Èkìtì, àwọn ilé àkìrìpò ẹbẹ̀ náà gbé ṣọdẹ, ọ̀run àgbẹ̀dẹ náà dé Ṣẹ̀gún. Ilé wa náà ti ń ṣe ní àdúgbò Ìlókún ní ìlú Ijesa Isu níbí. Kò sí ẹni tó bá wá sí àdúgbò yìí tó bá nǹkan wá, ẹ̀rín lárín padà láti ọjọ́ tí aláyé ti dáyé. Bàbá mi Fálàjíkí, iṣẹ́ tó ń ṣe títí nìyẹn. Tó tún fi léwọ́ ọmọ wọn Àwòrò Ẹkùn, iṣẹ́ wọn tó ń ṣe títí nìyẹn. So ìgbà tí Àwòrò Ẹkùn náà tún lọ sí ipò àwọn àgbà, ó tún fi lé irú èmi náà lọ́wọ́, bí ó ṣe rí nìyẹn. Ifá ni ẹlẹ́rìí ìpín. Ní tí ó bá ń rú èèyàn lójú, tí èèyàn mọ ọ̀nà tó lè gbà kápá ní tó ń ṣe yẹn, á tọ́lé onífá lọ. Wọ́n á fi Ifá béèrè irú wàhálà tó ń bà yẹn, Ifá mọ̀ nípa ẹ̀. Tó bá mọ̀ nípa ẹ̀, ọ̀nà tán máa gbà, Ifá á tún sọ. Ìyẹn bẹ́ẹ̀. Yàtọ̀ sí yẹn, kò sí nǹkan tán bá fẹ́ ṣe láyé àtijọ́, kò tún ṣe báyé ìsẹ̀yé o. Ayé àtijọ́ mò ń sọ o. Bó o fẹ́ múlẹ̀ ilé láti kọ́, wàá dọ̀dọ̀ Ifá o, wàá béèrè. Bí o fẹ́ níyàwó, wàá dọ̀dọ̀ Ifá, wàá béèrè. Wọ́n fẹ́ lọ́kọ, bẹ́ẹ̀ náà ni. Téèyàn bá fẹ́ múlẹ̀ oko gan láti lọ ṣánlẹ̀ oko lọ́dún, wọ́n á bulẹ̀ ibẹ̀ yẹn, wọ́n á wá sọ́dọ̀ onímímọ̀. So wọ́n á béèrè sí lọ́wọ́ Ifá bóyá ilẹ̀ yẹn tí á ta iṣu àbí kò ní ta iṣu. Bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Odù Ifá pọ̀, 16. Àwọn náà tún bí 16. So bó ṣe rí gan nìyẹn. Tí ó bá jẹ́ nǹkan tí a gbàgbọ́ dáadáa láwa Yorùbá, ó yẹ ká mọ̀ pé Ifá ló yẹ kí ká máa sátọ̀ ní gbogbo ìgbà. Ṣùgbọ́n ó dàbí pé ẹ̀sìn tí kiriyó yẹn Christianity, ó ti fẹ́ máa gbà wọ́n yẹn lẹ̀. Torí
irú odù èjì ogbè ń sìn á ní èjì ogbè amọ̀ràn gidigidi sọ̀rọ̀ agbójú ọmọdé kẹ́kọ̀ọ́ dà ọdẹ ó dògùn sí gbóṣùrù kọ́ ọmọdé yà á já káàgbà yà á já sísà á jẹ́ àrìsàrìsà á jẹ́ hàn délé rẹ̀ wó kó títù ikù ṣé ẹ ti gbọ́ nǹkan tó sọ ń bẹ̀ yẹn báyẹn lódù ṣó ti yé yín báyẹn sísà á jẹ́ àìsàrìsà á jẹ́ so wọ́n ló dògùn sí gbó ṣùrù kọ́ ọmọdé lọ́ máa já káàgbà lọ́ máa já so bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Ìdí yẹn kò yẹ kó jìnnà sí gbogbo wa láti kí á mọ̀ ìdí ni wípé ẹ̀sìn ìgbàgbọ́ òun ló fà á ẹ̀sìn ìgbàgbọ́ ló fà á tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ ní ayé àtijọ́ àti sọ̀kan sẹ́yìn báyìí bó bímọ tuntun o gbúdọ̀ gbé wá sílé onífá yẹn tán á béèrè ẹsẹ̀ ń balẹ̀ ayé ọmọ yẹn gangan ní tó bá wá sáyé wọ́n á mọ̀ irú ìyàwó tó bá jọkùnrin irú ìyàwó tí ò yẹ kó fẹ́ wọ́n á mọ̀ irú ọkọ tó yẹ kó fẹ́ wọ́n á mọ̀ irú oúnjẹ tí ò yẹ kó jẹ wọ́n á mọ̀ ta ni ẹni gan tó fẹsẹ̀ tẹlẹ̀ wá tó tọ̀ wá sílé ayé láti ìdílé yẹn wọ́n á wádìí débẹ̀ yẹn gangan kí ni tí ẹni tó tọ̀ wá yẹn gan á tún ṣe tí àjọ dàgbà pọ̀ wọ́n á wádìí ẹ̀ débẹ̀ Ifá sọ gbogbo ẹ̀ bóyá ìbẹ̀rù pé mò ń lọ ṣọ́ọ̀ṣì àbí mò ń lọ mo jẹ́ mùsùlùmí bóyá n tó fà á ni bí èmi ṣe rò ó bóyá n tó fà á nìyẹn ìtìjú pé ṣó yẹ kán tún rí mi ní nílé onífá bó ṣe rí nìyẹn. Omi tó bá ti kún à ń fi gbá bù ú mu tó déni lọ́rùn báyìí omi ó wọnú omi ó débí ò ní ìdí àti fi gbá bù ú mu mọ́ kọkọ̀ rè kiri bọ́ bẹ́ẹ̀ kọ́ ọ mú ni question yẹn gan ní ìbéèrè tó béèrè yẹn ó ti lànà ẹ̀ sílẹ̀ ìlànà àbáyé láyé láti súnmọ́ Ọlọ́run tí èèyàn bá dé di Ifá bá ṣe ń sọ́lẹ̀ nǹkan ó lè sọ wípé lọ wá obì lọ wá ẹmu báyà àkèrègbè ẹmu lápé o àti àkùkọ dìyẹ o àti gbọ́ omi tútù epo iyọ̀ ìgbà míì ẹ̀sùṣú pẹ̀lú àtàrí ìgbà míì pẹ̀lú orí àtìgbín wọn ní kàn fi bọ̀gún ẹni tí ò lọ sí mọ́ṣáláṣí tí ò lọ sí ṣọ́ọ̀ṣì tán sọrú yẹn fún ó ti pọn dandan kó lọ bọ Ògún yẹn tó bá ti ń bọ Ògún yẹn àdúrà ti gbà náà nìyẹn nígbà tá àdúrà ẹ bá ti gbà níbi tó ṣe yẹn tó tún wá dúpẹ́ gan lọ́wọ́ babaláwo Fá tó sọ fún pé kó lọ ṣe nǹkan báyìí ó ti súnmọ́ ìbéèrè yẹn ó ti súnmọ́ tí ó fẹ́ súnmọ́ láì ṣe muslim àbí ti onígbàgbọ́ so bó ṣe jẹ́ nìyẹn wọ́n dẹ̀ lè ní kó wá bọ Fá bó ṣe rí nìyẹn wọ́n lè ní kó bọ gígún mọ̀jẹ́ ọba bó ṣe rí nìyẹn wọ́n lè ní kó lọ bọ èṣù tí gbogbo à ń sọ pé à ń sá fún yìí wọ́n lè ní kó lọ bọ èṣù bó ṣe rí nìyẹn èṣù náà lọ́jọ́ tiẹ̀ wọ́n dẹ̀ lè ní kó bọ orí ara ẹ̀ bó ṣe rí nìyẹn o kí ayé yìí tó nígbà tá ayé bẹ̀rẹ̀ gangan ebi gbogbo wa yìí ebi adébá àṣà ìṣẹ̀ǹbáyé yìí adébá aláyé ni ṣùgbọ́n irú ti ìgbàgbọ́ ń sìn kò sẹ́ni tí ò mọ̀ lẹ́ni tó bá ń forí pàdìde àti tó ń rìn tó ń mí a mọ̀ wípé ó ní ìgbà tí ìgbàgbọ́ tó dé ilẹ̀ Áfíríkà ó tẹ̀ ní déètì gan tó dé ilẹ̀ Áfíríkà ká tó máa sọ ti Nàìjíríà ká tó máa sọ ti ìlú tèmi gan wà yìí àbí ìlú tiyín tẹ̀yìn náà ti wá kò síbi tẹ́ bá béèrè ẹ mọ̀ pé a nígbà tí ìgbàgbọ́ débẹ̀ so bó ṣe rí nìyẹn òun náà fi máa ń kọrin pé ayé la bá fà á ayé la bá mọ́lé ọ̀sán ganrin nígbàgbọ́ wọlé wọ́n máa ń kọ́ bẹ̀ dáadáa bó ṣe rí nìyẹn o. In tó bá wuni ló ń pọ̀ lọ́la ẹni
mo ti sọ pé ó nígbà tí ìgbàgbọ́ gangan tó wọ orílẹ̀-èdè tó wọ ilẹ̀ Áfíríkà wá, ṣé kágbàdo tó dáyé nǹkan kan ládìyẹ ń jẹ? Kí ìgbàgbọ́ tó dé ilé ayé, ó ní bí àwọn bàbá ńlá wa ṣe ń ṣe ìlú, ó ní bọ́n ṣe ń tò tó ń tu, àbí bó ṣe rí nìyẹn o. Dáadáa ó wà ń bẹ̀ dáadáa, òun náà mú sọ mọ́ra lẹ́ǹkan yẹn pé kí ìgbàgbọ́ tó wọlẹ̀ Áfíríkà, wọ́n ń túyàn lẹ̀, ara àwọn èèyàn ò kì í dà, àwọn èèyàn wọ́n á rẹ́ni tó kọ́lọ́ máa jẹ́ kírú bẹ́ẹ̀ ṣẹlẹ̀ o, wọ́n á rẹ́ni tó bọ́ lọ́pẹ́, wọ́n á rẹ́ni tán tá ń bọ̀n, wọ́n á rẹ́ni tí ó ń bímọ tí òbí ẹ̀ á le, wọ́n á dẹ̀ ṣe gbogbo ẹ̀ ní ìtùbí ìnùbí pẹ̀lú ìlànà àṣà ìbáláyé yẹn. Deliverance tá ń sọ àti ń ṣe látijọ́, wọ́n á rí èèyàn míì tára ẹ̀ ò ní dá, tó lè jẹ́ pé ṣé àwọn èèyàn pé méjì wọ́n pé gba. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ẹlòmíì bá ṣe wà ilé amọ́ra wa mọ́ o, ẹlòmíì lè nínú kó nínú méjì àbí mẹ́ta. Irú ẹni bẹ́ẹ̀ tí wọ́n bá dé ọ̀dọ̀ àwọn adáhunṣe tán onímọ̀, wọ́n á mọ̀ bọ́n ṣe máa gbé ìgbésẹ̀. Ẹ lọ wá nǹkan báyìí, ẹ lọ wá nǹkan báyìí, ẹ lọ wá nǹkan báyìí. Wọ́n lè wá pé ewé bájá, ewé bojo, ewé àgúgú mọ̀gẹ̀kẹ́ lódò ojú omi kan wá papọ̀ kan fi ṣe deliverance fún. Èmi yẹn ò lè jẹ́ pé àgùntàn, èmi yẹn lè jẹ́ òbúkọ, èmi lè jẹ́ ewúrẹ́ kèéjì dérègbè ní lèkìtì, èmi lè jẹ́ adìyẹ, èmi lè jẹ́ òròmọ adìyẹ. Nǹkan tí wọ́n bá ti ní kàn ṣe yẹn tán bá ti ṣe kíní yẹn á fò lórí ẹ̀, bó ṣe rí nìyẹn. Bó lẹ́ni tó ń wáṣẹ́, wọ́n máa ń ṣe nǹkan fún náà tá a ríṣẹ́, deliverance náà nìyẹn. Bí èèyàn rọbí, bó bá dé kíní ó ní ewé tá à ń já fún, ìmíì wọn á ní kán àfọwọ́ òsì gbé fún àfọwọ́ òsì gbá, tó bá mú tán á tún fi ọmọ igbá yẹn wọ́kù ẹ̀ sísàlẹ̀ báyìí, tó bá ti ń ju sílẹ̀ òbí yẹn á mú, á sì bí láyọ̀ àtàláfíà, á gbóhùn wọn mọ́, wọn á gbọ́ tìyá. So láéláé nìyẹn ti wà o. Kò rí bẹ́ẹ̀. Bí inú yàrá tí àkòdì la máa ń pè é lẹ́kìtì, inú yàrá tí èèyàn ò bá mọ̀ kò lè mọ in tó wà ń bẹ̀ o. Ṣé ó ti yé? In tó fà yẹn wá nìyẹn. Kò fagbára rí bẹ́ẹ̀ yẹn, kò rí bẹ́ẹ̀ rárá. Bó ṣe jẹ́ nìyẹn, a máa ń gbà yàn lẹ̀ ni, dẹ̀ ṣoore fún yàn, òun náà fi máa wá ń dúpẹ́. Ẹni tó bá lọ tán ṣe nǹkan fún, àwa dúpẹ́, bó ṣe jẹ́ nìyẹn. Dáadáa ó wà o. Mo sọ lẹ́ẹ̀kan pé èèyàn máa nínú pé bá ṣe mọ́ra ọmọ la wà ẹ́, èèyàn máa nínú méjì mẹ́ta. Ẹlòmíì tó bá ṣe bóyá ó pọmọ ọlọ́mọ jẹ ni o, tó lájẹ́ tó pọmọ ọlọ́mọ jẹ. Tí wọ́n bá ṣe nǹkan, tí àwọn àgbà bá ṣe nǹkan, ẹni tó pa ọmọ ọlọ́mọ jẹ yẹn, à ń pè kíní kan ní kókà, àákà. Mi ní kókà o, orúkọ ni kókà ń jẹ́ o, ṣùgbọ́n pé kẹ́nìyẹn kókà. Kíkà ni pé àwọn nǹkan tó ti ṣe tó láburú, àwa máa sọ. Èmi ló pa ẹni báyìí jẹ, èmi ló já ní báyìí bọ́ lórí ọ̀pẹ, èmi ló ṣe nǹkan báyìí, èmi ló jẹ́ kí mọ́tò báyìí dànù. Àwa bẹ̀rẹ̀ sí máa sọ gbogbo àwọn nǹkan tó ṣe ìtumọ̀ pé kà nìyẹn. Ṣé pé kò ń ṣe nǹkan ṣoṣo tó ṣe yẹn láwa sọ mọ́ báyìí, àwa máa ka gbogbo àwọn ìlànà búburú tó ti ṣe, àwa máa kà á. So bó ṣe jẹ́ nìyẹn. Kò ń ṣòótọ́, ó jìnnà sóòótọ́ pátápátá. Ìgbà míì wọ́n lè sọ pé ibà àpọ́njú, nǹkan tí wọ́n ní fi fẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kí ó ní ìtìjú níta, pé kójú máa tì í níta, ni àwọn èèyàn fi lọ yí yẹn sírú ibẹ̀ yẹn. Lóòótọ́ lèèyàn ń kà o, bó ṣe rí nìyẹn. Dẹ̀ndẹ̀ bí èèyàn tán bá pààyàn lójijì tí ò yẹ kó ìkú tó kúkú gbígbóná, báyà ojú ọmọ kékeré
bóyá ó ti ń gòkè ó ti ń ṣe tí wọ́n kọ̀ déédéé pa tán bá ṣe nǹkan sí ní ara kìíní tá à ń sọ wọ̀nyẹn ni o ní àṣà ìbílẹ̀ ní ìṣẹ̀ǹbáyé tán bá ṣe nǹkan sí ẹni yẹn pé kán mọ bí ikú ẹ̀ ṣe jẹ́ bóyá ẹ ti gbọ́ rí mi lè sọ o ẹ rí wípé àwọn tó ṣiṣẹ́ yẹn bọ́n ṣe gbà gbogbo wọn ló máa fẹnu bà pé báyìí ni wọ́n ṣe ṣe báyìí ni wọ́n ṣe ṣe báyìí ni wọ́n ṣe ṣe bó ṣe rí nìyẹn. ìyẹn ni pé òkú fúnra ẹ̀ ló máa dìde tó máa sọ. àwọn tó ṣe láì wá máa sọ àwọn tó ṣe iṣẹ́ búburú yẹn àwọn la máa sọ pé àwọn ló pa láńgbájá ìdí tán fi pa nìyí ó ṣe ṣe kí wọ́n máa béèrè lọ́wọ́ ẹ̀ gan nígbà tí ó lè jókòó máa béèrè ṣáà wọn á kàn máa sọ̀rọ̀ ní òun á rò pé òun sọ̀rọ̀ náà á dẹ̀ máa béèrè ọ̀lọ́ lọ́wọ́ ẹ̀ kí ló dé tó fi ṣe bẹ́ẹ̀ ó lè sọ pé ará èèyàn tó sọ pé ó ń jàkàrà tí ò fún jẹ lákàrà lòun fi pa ará èèyàn tó sọ pé a ti rí ẹni tó kàrí tó sọ wípé ṣe ló òun lo ẹni òun tó tún wá gbé lọ sí hospital lọ́tọ́jú gbogbo nǹkan báyẹn pé tóun fi pa nìyẹn ààrẹ èèyàn tó sọ wípé òun ló ní nǹkan ara òun gbé nǹkan sí sára ènìyàn ó tún lọ ń tọ́jú ẹ̀ sọ pé gbogbo bó ṣe rí nìyẹn ó dẹ ẹlòmíì náà ó lè ọlọ́run má jẹ́ ká ṣoore ṣe ó lè sọ pé èèyàn lè dé kó fún ẹ lówó ó lè fún ẹ láńgbájá lówó kó fún làkàṣègbè lówó kó fún tẹ̀mẹ̀dù lówó kí ẹni kan nínú àwọn láńgbájá tẹ̀mẹ̀dù àti làkàṣègbè yẹn kó sọ pé owó tí ẹni yẹn fún òtó owó tẹnì kejì ju ti tèun kó ṣe torí bẹ́ẹ̀ kó pa so bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Ó pọ̀ ìkíní kò dáa kí èèyàn ní wàhálà kan wá bá Adahunse pé kó bá òun tán wàhálà yẹn pé òkè ìṣòro tóun ní kó bá òun tán eléyìí tó fi yẹ kó gba nǹkan mẹ́ta tá a fi ṣe kinní yẹn kó pé ní nǹkan méje ẹ̀ṣẹ̀ ni ṣé ó yé ní ti àbáláyé ẹnikẹ́ni tó bá wá sí ọ̀dọ̀ wa láti wá ṣe nǹkan kan a gbọ́dọ̀ sọ níta inú yàrá ibi tá a ti jọ ṣe yẹn tó tá a ti jọ ibẹ̀ ló mọ kò ń ṣe káwa lọ máa sọ níta pé làǹgbájá wá sí ọ̀dọ̀ mi ní àná àbí làkàjègbè wá sí ọ̀dọ̀ mi ní jẹta fún nǹkan báyìí ẹ̀sìn àbáláyé kò gbà wọ́n yẹn ẹ̀ṣẹ̀ pátápátá ni ẹ̀ṣẹ̀ tó tún wà ńbẹ̀ tó lágbára ni wípé kéèyàn wá pè ẹ́ kó bá òun lọ ṣe nǹkan kan kó lóò ráyè kò dáa ọlọ́run ló ń tọ́jú ti èso ti àwa Adahunse o gbúdọ̀ wá àyè láti lọ bá tán ìṣòro yẹn kó lọ bá tán ìṣòro yẹn bó ṣe jẹ́ nìyẹn ẹ̀ṣẹ̀ tó tún wà nú iṣẹ́ àbáláyé wa yìí kò dáa ó jẹ́ nǹkan àléébù pé ká máa fi àfọ̀ṣẹ sẹ́nu dá ifá tìtorí ká ní pé ifá mi ṣẹ ká fa àfọ̀ṣẹ sẹ́nu ká fi dáfá kò dáa. ìkejì kò dáa láti ká wẹjú ká máa fi ríran nítorí ẹ báyìí kí ni nǹkan báyìí ni ló ṣe nǹkan báyìí ni nǹkan báyìí ni kò dáa náà ṣó ti yé wọ̀nyẹn kò dáa. ẹ̀ṣẹ̀ póríṣiríṣi ìkan mo sọ nípa ti àbáláyé tí mo ń sọ lẹ́ǹkan yẹn níta àbáláyé ń gangan ẹ̀ṣẹ̀ tí mo mọ̀ máa mú tí torí Ọ̀rúnmìlà gan á tún mọ́dù á tún kí odù pé kàn wá gba ọtí kàn fi ṣètùtù ṣé ó yé yín báyìí níbi aláàdé àtọ̀rìṣà Olódùmarè wọ́n ní bọ́n ṣe jẹ́ aláàdé láìsìn tẹ́lẹ̀ ṣùgbọ́n ọ̀rìṣà Olódùmarè kàárẹ̀ sí ọgbà kan aláàdé èyí kan ìpìlẹ̀ mu ni ọmọ mímu dáadáa ṣé ó ti yé báyìí ni mẹ́mu ire bó ṣe mẹ́mu nù. Ògé ọ̀dàkùn yà sọ̀rọ̀ bó ṣe sọ̀rọ̀ yà sọ̀rọ̀ mọ́ aláàdé ni ẹmu ni mọ̀ mú ká ikọ́ bá ti dé bí kan tẹ́ mọ́mú lájú kó ká mẹ́mu
ọ̀kan tó nà tó yà sọ̀rọ̀ mọ́ ọ̀rẹ́ṣà ni gangan náà wí ọ̀rẹ́ṣà náà wí òṣè kẹ́ mọ́mọ́ tí o wí ọ̀sìn yíyókò epo àtòwọn àtàlà tògbọ́n gba kan rí kan gé nìkan ọ̀dàkùn Ọ̀rúnmìlà yá ọ̀rẹ́ṣà Olódùmarè àti Aláàdé ni wọ́n tún gbódù òpòdó ara tẹ́ náà kan sáré kan yà wẹ́ mu kan wá ń bá kan yà mú ṣètìtù bọ́ ṣe ṣètìtù ni ìjẹ́ ẹ̀ nìna tó ọ̀rọ̀ ni wíyan ọ̀rẹ́ṣà wọn kò mú yún bíbẹ́ ẹ lónìí o àyìn yá aṣọ o tòun kan yá aṣọ ó gba kọrìṣà ṣeun ká ṣe ọ̀dàkùn yá wá ọ̀gẹ̀dẹ̀ wẹ́rẹ́ ọ̀yá rẹ̀ sínú omi ó buyọ̀ sí ọ̀gẹ̀dẹ̀ wẹ́rẹ́ ní yá tóró ọ̀yá gbé tira ara ọ̀nà tẹ́ bọ̀ náà ní màlá rẹ̀ kọ́ mú kọ́ká bó ṣe gbé dé bó ṣe bí ráhùn ṣe dé ọgbẹ́ náà rè wọ́n bá lọ́dọ̀ rẹ̀ kó fi fún ẹ̀mú nà pé torí ògé ti yá sọ̀rọ̀ ọtí yá sọ̀rọ̀ hàn wí ẹ̀ẹ́mẹ̀mú wà mú kọ̀rìṣà kó wí ẹ̀yin jàre kí n gbà kí n náà mú rẹ̀ fún kùn mí rẹ̀ fún lọ́sìn ilé yìí àyíká yìí ń bẹ́ ni akín náà mú níbẹ̀ náà dán o òun àyè ọ̀hún ni bàbá lẹ lògé yáwì ìjẹ́ náà lọ́rẹ̀ṣà kọ́ má ṣe àṣùbí àṣẹ àṣúré kọ́ sọ́dà ṣubí kọ́ tá lóge wíkẹ́ yá wíbẹ̀ àká òun lóge wí èyí ni ó fún ṣẹ́ṣẹ́ṣẹ́ṣẹ́ṣẹ́ èyí ni ó fún ṣẹ́ṣẹ́ṣẹ́ ó fún ṣẹ́ṣẹ́ṣẹ́ kéwì ni òun ní wí láti jẹ́ torí ó yà sọ̀rọ̀ mọ́ ọ̀rẹ́ṣà Olódùmarè so bó ṣe jẹ́ lè. nípa tìyẹn ẹni tí Adahunse mo ti sọ̀kan pé a máa ń fi iṣẹ́ tiwa sílẹ̀ ṣe ti ẹlòmíì ni Ọlọ́run ló ń bá wa ṣe tiwa náà ìdí nìyẹn kàn mú ìpòwe pé babaláwo pé èrú nǹkan bá iṣẹ́ a ti rí babaláwo lọ́wọ́ àwọn ògbóǹtagì babaláwo látijọ́ tí ọmọ ẹ̀ àdákú lásán tá a dákú pé ọmọ dákú pé a convulsion mu àbí kankan àti jí tá a dọ̀ràn tó jẹ́ pé ẹlòmíì làwa máa bá ṣe irú ìyẹn tí èèyàn bá wá sí ọ̀dọ̀ wa ní tó bá mú wá á múlẹ̀ á sì bá àtijọ́ obì náà mú obì lásán tó bá jẹ́ ìgbà tí tẹnìyàn lẹ́mu ó lè gbé ákèrègbè ẹmu àìyẹ̀kẹ́ irúfa àgbèdání àmúbìsí àyàmúṣe ẹsẹ̀ ń balẹ̀ ọmọ àbí kan yàmúwádìí lọ́dọ̀ babaláwo ìgbà tó yá táyé ń tẹ̀síwájú ló dá ti owó iye téèyàn bá rí òun lè yàn múlẹ̀ láti fi bí wádìí kò wá fixed pé iye báyìí ó lè lẹ́ni tí ó lè fúnra rẹ̀ fixed tiẹ̀ pé màá má gba iye báyìí ṣùgbọ́n kò wá fixed pé iye báyìí yá pé àfi iye báyìí bó ṣe jẹ́ nìyẹn. Tán bá béèrè ní tán bá ní kán lọ ṣe wọ́n á lọ ṣe ètùtù tán bá ní kán lọ ṣe nǹkan tí Ifá bá rí pé nǹkan báyìí ló rí o lọ ṣe báyìí tó bá ti lọ ṣe àdúrà àgbà náà nìyẹn òun ni wọ́n fi sọ pé rírú ẹlẹ́bọ ní gbé ni àìrú ẹbọ kì í gbé èèyàn rírú ẹbọ ní gbé ni o àìrú ẹbọ kì í gbé èèyàn. Adahunse náà ni gbogbo ẹ̀ Adahunse náà ni bí èmi ṣe wà báyìí bí èèyàn ń wá láti lóyún tí ò rí ní tá a bá bá wá ewé tó lò ó Ọlọ́run á gbàdúrà yẹn ṣe pé a ti dá nǹkan ṣe dá yẹn ìtumọ̀ ẹ̀ náà nìyẹn tí àbí ara èèyàn ò dá tó wá tọ́jú ẹ̀ déédéé nìyẹn àbí èèyàn ṣèwádìí nǹkan tá a dẹ̀ sọ fún pé lọ ṣe tutù báyìí lọ ṣe tutù báyìí tí gbogbo nǹkan dẹ̀ tùbà tó túṣẹ déédéé nìyẹn babaláwo àti Adahunse àwọn èèyàn kàn ń fi babaláwo yẹn tún bá ń ṣe pé látijọ́ pé awo yẹn òun ni àwọn èèyàn fi ń pè ẹni tó bá ti ń dá nǹkan ṣe ní babaláwo wọ́n ti rí i pé ajáwé ṣọlá lélẹ̀ ẹni tó ń jáwé tó ń yẹ̀gbò láti fi tu tẹ̀mọ́ aráyé ṣe bó ṣe rí nìyẹn o. Lágbára tògo Ọlọ́run àtìlẹ́lẹ̀ àtagbára Ọ̀sanyìn àtagbára Ọ̀rúnmìlà àti Olókun Ṣègéadé bólẹ́ni tó ń
kù díẹ̀ káàtó lọ́mọ wíwá tó ń wọ́ ọmọ tí ò tí ì rí tó bá wá tá a dẹ̀ jẹ́ni tí kò ń ṣe pé ó ń wọ́ ọmọ tó ń wá torí ìtumọ̀ wíwá ni wípé kán ṣe nǹkan fún èèyàn tí ó ń wá ọmọ yẹn kó lọ lò ó ẹlòmíì kò ní lọ lò ó ẹ̀sìn gbà míì ó ti gba nǹkan tí ó dáa jù lọ́wọ́ ẹlòmíì tí ò dẹ̀ mọ̀ tí ò dẹ̀ ní fúnra bó ṣe rí nìyẹn a lè ṣe kí ẹnìyẹn lóyún bó lẹ́ni tó lóyún náà a lè jáwé fún ewé abíwẹ́rẹ́ bó lẹ́ni tí ara ẹ̀ ò dá pé tó ń fi ọkàn sí bóyá attack ni bóyá òrùlé ilé ìṣẹ̀lẹ̀ àbí nǹkan kan tó bá wá tá a ṣèwádìí tá a mọ̀nà tá a máa gbà irú ẹni bẹ́ẹ̀ Ọlọ́run á kó yọ bàdẹ̀ lẹ́ni tó ń wá kóun lọ sókè níbi tóun ti ń ṣiṣẹ́ lógo tọlọ́run tá a bá jáwé bá jẹ́ ìwé ìbojo ìwé àgùgùmọ̀ gẹ̀kẹ́ lódò ojú omi tá a bá jàpọ̀ fún ọ̀sán yẹn á ṣàṣẹ sí gbogbo ẹ̀ á wá bó ṣe ń fẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ṣe rí nìyẹn. ọ̀rọ̀ ìyọjú mi fún gbogbo àwọn tó bá ń wò wá lénìí ni wípé pàápàá àwọn àbáláyé tá à ń ṣe iṣẹ́ yìí iṣẹ́ ìṣẹ̀ṣe yìí kẹ́ jẹ́ kí a fòótọ́ ká fi ṣe gbogbo nǹkan tí a bá ń ṣe gbogbo tí a bá ń ṣe òtítọ́ yẹn ló ṣe pàtàkì jù òtítọ́ ṣe pàtàkì o ní gbogbo ilé ayé yìí òtítọ́ ló ṣe pàtàkì jù ká máa ṣòtítọ́ ká fòtítọ́ sí ìdí iṣẹ́ wa ẹbí nǹkan tí mo sọ kò sẹ́ni tí ẹni tó ní wàhálà tó gbé wá báyẹn tó tún di wàhálà tiẹ̀ tó tún di ilé lórí pé kó lọ wá ẹgbẹ̀lẹ́gbẹ̀ ṣe rí i pé wàhálà náà nìyẹn inú yẹn látún lọ máa rò òtítọ́ ó ṣe pàtàkì ẹ sì jẹ́ kí amúrasí tá à ń ṣe ju gbogbo ẹ̀ òtítọ́ yẹn òtítọ́. ọlọ́run ọ̀run ẹ̀bà lọ́dọ̀ rẹ ọmọ olórúgbó kẹ́ẹ̀ka yéra ọ̀run mọ́kàn ẹ̀ ọlóní ọ̀run ọmọdé lọ́mọdé kọ̀ọ̀kan ń kẹ́sì ìṣáwó ẹgbẹ́ ọ̀gá ògo mọ́kàn ẹ̀ ọlóní apọ̀jù yẹ̀pẹ̀ ilẹ̀ ògún mọ́kàn ẹ̀ ògètègè ọmọnubẹ̀rún ọmọ dídú bọ́jú ọ̀rìnlá mọ́kàn ẹ̀ ṣẹ́kẹ́ṣẹ́kẹ́ ti wọ́ká lápò ìjẹ̀kù ìsùn olókun ìṣègùn adé ọ̀jẹ̀gẹ̀dẹ̀gẹ̀lẹ́wà asúnrabọ́ ní ayẹ òjìjí kọ́mọ̀ ẹ̀gbẹ́rìn mọ́kàn ẹ̀ o ọ̀sán ìmọ̀kàn ẹ̀ olóní ìkejì ìmú agogo kì í ṣeré agbára ọkùnrin gbàkúrògbọ̀ gbúra lójoojúmọ́ ègèdè kò yí ọmọkùnrin kì í lè sábà ọpẹ́ kojú ti mọ́ lóní òwà ẹ̀ láwo lóní kàńdéfà lórí rẹ̀ kẹfà jẹ́ kàńtì lé rẹ̀ kìrù adàkàn rúbọ̀ nìka lórí rẹ̀ kẹfà fín lórí ilẹ̀ ǹgbàyè ọpẹ́ ojú ti mọ́ òwà ẹ̀ lébẹ̀ lóní kọ́ṣùwọ́ ní ṣáwó òfún dùn ọmọ olódùn ọ̀rọ̀ ìjà ṣán òwà ẹ̀ lébẹ̀ òfún sáò òfún sá bẹ́ẹ̀rẹ̀ ẹja ọ̀tẹ́tọ́ kọkànlẹ̀ kọkànrún bá kọ́ṣùwọ́ ní lébẹ̀ òfún sáò ọ̀sálùgbè ọ̀tẹ́tọ́ lórí ilẹ̀ ǹgbàyè ọ̀sáfún àrílápò àjàpòkè ìjòdì wọ́n ṣàwó lóní bàrà nílẹ̀ wú.